today we'll be discussing a very important topic. And it says, how to lose your land. It's a very powerful topic. And when I saw that topic is a topic that should be a rallying point for every indigenous people across the world in fighting for what they believe in. Kí ni wọ́n pè ní ilẹ̀? Ẹ rí pé ní ilẹ̀ Yorùbá ìjà méjì ló le jù. Ìjà méjì ló le jù nílẹ̀ Yorùbá. Tó jẹ́ pé ìran kan wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí para wọn fún 400-500 years. Wọ́n dẹ̀ mọ̀ destroy ara wọn ní ilẹ̀ Yorùbá. Wọ́n pè ní orogún òwò àti ìjàlẹ̀. Ṣàgbọ́n sọ Yorùbá wá sọ fún yín pé orogún òwò lé o. Orogún òwò lé o. Orogún òwò náà pè ní economic war. Ẹ rí pé kí ló dominate geopolitics láyé ń sìn? Economic sanction. Lágbájá Amẹ́ríkà ó sanction Russia ní tó ń tà epo tí ń tà wọn ò ní jó rìtà mọ́. China yóò sanction country kan góòlù tí ń tà wọn ò ní jó rìtà mọ́ láti bá yé ara wọn jẹ́, láti jára wọn sí òwò. So ìjà orogún òwò nu. Ìjàlẹ̀ jẹ́ nǹkan tó le jù lára àwọn nǹkan tó le jù nílẹ̀ Yorùbá. Tó jẹ́ pé ẹni tó bá ní ọgbọ́n ẹnì kan sọ pé ìjàlẹ̀ yẹn dá sí o. Wọ́n dà sí láyé sí ìjàlẹ̀ o. Ẹni pé àwọn ọmọ ìjà yóò mọ lọ ní. Tẹ́ pé wọ́n dẹ̀ ń rún odidi ìlú. Ilé ọlá wọn lè sọ́dà wóró torí ìjàlẹ̀. So the concept of land, the understanding of land, ó yé àwọn bàbá wa, ó yé wọn dáadáa. Ó yé wọn dáadáa. Torí ẹni tẹ́ bá láwọn tí ò ń ṣe Yorùbá, wọ́n máa sọ pé Yorùbá ò bá lulẹ̀, wọ́n lè talẹ̀ family nígbà wọn ò understanding tí Yorùbá jẹ́. Wọ́n bá mọ̀ wá ní, wọ́n wà more careful. Pé ilẹ̀ Yorùbá èèyàn gbọ́dọ̀ wà very careful kó tó torí bọ̀ ọ̀rọ̀ ilẹ̀ ńbẹ̀. Torí ẹ̀ lẹ́ẹ̀ fi rí pé ibi tí wàhálà ti dé bá wa ní lórí ọ̀rọ̀ ilẹ̀ wa kò jù ní Ìlọrin lọ. Ní gbogbo ilẹ̀ Yorùbá pátá láti ilẹ̀ Yorùbá Nàìjíríà débi dé Togo. Even tó fi dé Ghana. So how we now start about what land is? And as regard talking from the African context, I'll be talking about what has happened to the native Indians. I'll be talking about what has happened to many ethnic nationalities in the Middle East. I'll be talking about many ethnic nations in Europe. What has happened to them in our land and the importance of land in preserving a nation, in preserving a civilization, in preserving a people. Land is the most important factor, commodity in any production. Land is the most important and the most valuable. When the people do not have a land, they become powerless, they become stateless. What makes a Yoruba man is the ability of a Yoruba man to have a land. What makes a Igbo man is the connection between that Igbo man with Igbo land. You cannot profess to be a Yoruba man when you do not have a homeland to point to. And anybody under any kind of arrangement, whether globalization, capitalism, neocolonialism, or any form of war that is trying to tell you trying to change your attachment to your ancestral home, they are about to send you into the museum. Sherry, tẹ́ ẹ bá wo map wáyé, continent, mo ti sọ, bẹ́ẹ̀ mo dẹ̀ ti káwọn èèyàn kan tún kékeré tuntun gbọ́ ní àṣálẹ̀ yìí. Torí alẹ́ níbi tí mo wà yìí. There are 6 habitable continents on the surface of the earth geopolitically. 6.
màá dẹ̀ máa kà fún yín North America, South America, Africa, Asia àti Europe àti Australia, New Zealand. Ṣé rí tẹ́ ẹ bá wo gbogbo kọ́ńtínẹ̀ǹtì ayé yìí báwọn èèyàn ń gbé bẹ̀ ní 500 years ago máàpù ayé àti àwọn tó ń gbé bẹ̀ ó yàtọ̀ sí bí ó ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́ ẹ bá wo 1000 years ago máàpù ayé àwọn tó ń gbé bẹ̀ in their millions ó yàtọ̀ sí bó ṣe rí báyìí. Tẹ́ ẹ bá wo 1500 years ago máàpù ayé àwọn tó ń gbé bẹ̀ àti nínú kọ́ńtínẹ̀ǹtì kọ̀ọ̀kan in fact nǹkan ti yí padà. Tẹ́ ẹ bá lọ 300 years ago Ọ̀yọ́ empire wà dáná pé bí ó ṣe mọ rí lọ nìyẹn títí ayérayé. Tẹ́ ẹ bá lọ 200 years ago Ottoman empire wà dáná pé báyìí ni ó ṣe mọ rí káàkiri ayé for life. Tẹ́ ẹ bá lọ 400 500 years ago about 300 years ago we had the Kumachi empire, the Circassian kingdom, different kingdoms tó wà káàkiri ayé. Tẹ́ ẹ bá lọ sí 500 years ago there used to be an Aztec empire níbi tó ń pè ní Mexico ní ìsìn. Tẹ́ ẹ bá lọ wo táwọn people yìí ti gbé ṣe in terms of science and technology they were far advanced than many civilizations of that time. Wọ́n kọ́ pyramids tó ń pè ní skyscraper àgbà yẹn. Wọ́n ní system of writing wọ́n ní aquaponics, advanced form of agriculture. In fact their system of irrigation wọ́n ṣe ń kọ́ ìlú wọ́n ṣe ń ṣe street àwọn èèyàn lọ ń kọ́pì wọn ní 24th century pé bóun náà ṣe ṣe ní 300 400 years ago. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé gbogbo àwọn ẹ̀yà yẹn gbogbo àwọn orílẹ̀-èdè yẹn náà ti wipe out ni wọ́n ti parẹ́ máyé. Àwọn kan dẹ̀ ti gba ilẹ̀ wọn àwọn kan ti ń gbé bẹ̀. So kẹ́ ẹ mọ̀ rò pé ilẹ̀ Yorùbá ò lè parun tẹmọtọ ni ìlọyẹ ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun ẹ mọ̀ tanra yín Yorùbá lè parun o. Yorùbá lè parun o tí a bá ṣe ohun tó yẹ ká ṣe. Mo sọ fún yín pé tẹ́ ẹ bá ẹ wo bí Amẹ́ríkà ṣe tó bí Canada ṣe tó bí Mexico ṣe tó gbogbo ìlú yẹn pátá kí àwọn kan dẹ̀ bọ̀ síbẹ̀ kí wọ́n dẹ̀ wipe wọn out. Ọ̀la lọ sí Amẹ́ríkà ń sin àti ẹ̀ ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àti ẹ̀rẹ́ wọn níṣẹ́ mọ́. A ti mọ̀ pé títẹ̀nìkan ò bá dáa títẹ̀nìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá. Ilẹ̀ náà dẹ̀ gbà lọ́wọ́ wọn. Ṣé ẹ rí ilẹ̀ òun ni gbogbo téèyàn fi ń jẹ́ èèyàn wà láyé. Gbogbo téèyàn fi ń di super power nínú ilẹ̀ ló wà. Tí ò bá ti sí ilẹ̀ èèyàn ò lè ní super power. Téèyàn ò bá ti sí ilẹ̀ èèyàn ò lè. Ẹ rí i pé Yorùbá máa ń sọ pé lọ́lá àwọn tó nílẹ̀. Ẹ rí i pé tó bá fẹ́ ṣe ìwúre àdúrà wọ́n ta ọtí sílẹ̀. Gbogbo tó ń ṣe yìí àwọn Yorùbá bàbá wa mọ ìdí tí ilẹ̀ tó fi wà powerful. Torí mi ní fẹ́ máa lo terms kí n máa lọ factor of production bí ilẹ̀ ṣe fẹ́ constant value mo gbọ́dọ̀ lọ sọ àwọn èdè táwọn èèyàn wá fi understand. Màá dẹ̀ lo àwọn historical context láti jẹ́ káwọn èèyàn wá mọ̀ pé o ẹ mọ̀jà finá sórí èlù lè sùn wàhálà ń bẹ ewu ń bẹ ló ń gbówó gógó ló ń gẹ́ fún ẹ̀gẹ́ ewu ni. So that a lè jí lójú òrùlé ewé lójú oorun kú dà ń sùn lọ́wọ́lọ́wọ́ a lè mọ̀ pé wàhálà wà. So tẹ́ ẹ bá wo gbogbo North America ó ti lọ àwọn Europeans àwọn bí continent wọ́n ṣe rí rúgúdú wọ́n dẹ̀ import export ara wọn níbẹ̀ wọ́n ti dalẹ̀ yẹn. Tẹ́ ẹ bá lọ South America gbogbo àwọn tó ní ilẹ̀ ẹbẹ̀ wọ́n ti lé wọn kúrò. Empires bíi Inca empire gbogbo ẹ̀ wọ́n ti wipe wọn out. Àwọn ilé tán kọ́ kù àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tí ò sírú ẹ̀ ní orígun mẹ́rin àgbáńláyé làwọn kankan fi wò pé so àwọn èèyàn alágbára kan wà níbà àwọn tó dẹ̀ ṣe àwọn náà jẹ president ń bẹ̀ ń sìn àwọn ní Spanish settlers Portuguese settlers wọ́n bẹ́ẹ̀ ń sìn tán ṣe tó wù wọ́n ayé dẹ̀ move on kẹ́ mọ́ rò pé tẹ́yìn bá ti ń jẹ́ tẹ́ ẹ̀ tètè ké síta tẹ́ ẹ̀ tètè pé tẹ́ ẹ̀ tètè fèsì ẹ̀ kìnnì kan Ọlọ́run ó dà fún yín ẹ má jẹ́ wọn bá ti ń jẹ́ o
ẹ mọ̀ jẹ́ wọ́n sọ ẹ́ sí museum o àwọn forefathers àwọn tó find America wọ́n kọ́ àwọn èèyàn lẹ́rú náà fi lọ fọ́ọ̀mù America yẹn o wọ́n kọ́ àwọn èèyàn lẹ́rú náà fi create America prosperity èèyàn dúdú wọ́n dẹ̀ pa àwọn èèyàn run ṣe rí ní North America àti South America àwọn tó pa run bẹ̀fẹ̀ tó 300 million people as at mo ka literature kan pé ní North America alone as at 1500s there were close to 100 million people living on that continent tí wọ́n wà independent tí wọ́n tán ṣayé wọn nígbà táwọn Europeans lọ síbẹ̀ tán bẹ̀rẹ̀ sí pa wọ́n nígbà téèyàn ń pẹran ọ̀gbẹ́ láti gba ilẹ̀ ní ọwọ́ wọn ìdókù sìn tipátipá náà fi kù 10,000 náà fi kù 500,000 mọ́ o ní North American continent in terms of indigenous people many of them kò sí pure blood gan bẹ̀ mọ́ wọ́n ti whitewash wọn ẹ lọ wo ntí recent issue tó ń ṣẹlẹ̀ ní Canada lọ́wọ́lọ́wọ́ where the Catholic Church àwọn remnants wọn tó kù wọ́n wá ń sue Catholic Church pé Catholic Church under the Pope was instrumental in the killing of thousands of indigenous people ibi tí wọ́n bá dé wọ́n bẹ̀rẹ̀ sí gba ọmọ lọ́wọ́ wọn so that wọn ò ní lè kọ́ àwọn ọmọ wọn ní language wọn wọn ò ní lè kọ́ àwọn ọmọ wọn ní spirituality wọn so that wọ́n á lè parẹ́ wọ́n tún wọ́n ká àwọn ọmọ yẹn lọ sí inú àwọn churches wọn seminaries wọn wọ́n tún wọ́n pa àwọn ọmọ yẹn nípakúpa tán lọ kó wọn sínú shallow grave. This was how the Europeans took over, created Canada and United States of America. Wọ́n ṣe ṣe nìyẹn wọ́n dẹ̀ gba ilẹ̀ wọn náà ní Germany. Yes, Canada has the largest bitumen reserve in the world. Àwọn olówó àbẹ̀ àwọn Europeans English settlers. America bí America ṣe rich tó gbogbo resources tó wà ńbẹ̀ látòrí gold uranium diamonds crude oil gas deposits all sort of mineral resources wọ́n gba ilẹ̀ yẹn ni now nígbà tí wọ́n gba àwọn ilẹ̀ yìí lọ́wọ́ àwọn tó ní ilẹ̀ ẹbẹ̀ tí wọ́n dẹ̀ ń pa wọ́n rẹ́ ṣé mọ̀ pé wọn ò mọ̀ pé gold wà ńbẹ̀ wọn ò mọ̀. Many of the time, they did not know that they have diamonds. They did not know there was crude oil. Torí ìgbà tí wọ́n gba ilẹ̀ yẹn ní 1600, 1700, wọn ò tí discover gas. Wọn ò tí discover crude oil. So wọ́n ti gba ilẹ̀ yẹn sílẹ̀ later. Ṣé understand? Wọ́n ti gba ilẹ̀ yẹn later. Kí wọ́n tó mọ̀ wípé these resources are very, very many in those places. So ilẹ̀ yín ilẹ̀ agbára yín ẹ wo táwọn ọmọ Júù tán lọ ṣe fáwọn ará Palestine lọ́wọ́lọ́wọ́ now ilẹ̀ ibi tán gbà ń sìn yí gbogbo around that Dead Sea ó ní natural gas reserve nígbà tí wọ́n dẹ̀ gba ilẹ̀ yẹn tí wọ́n gbà ní close to 70 years ago more than 60 years ago 60 to 70 years ago ṣé wọ́n pè resources yẹn wà bẹ́ẹ̀ wọn ò mọ̀ so tẹ bá láwọn tó kàn fẹ́ gba ilẹ̀ wọ́n understand ipe táwọn bá ti wà nínú ilẹ̀ yẹn bí Olódùmarè ṣe dá ayé resources tí ò bá sí ń bẹ̀ tẹ́lẹ̀ gan yóò padà wù ń bẹ̀ wọ́n understand gbogbo àṣírí yẹn ká tún wá lọ sí Australia New Zealand tẹ́lẹ̀ bá lọ Australia tí ò bá mọ geography yóò rò pé wé Europe ní Australia wà rárá àwọn tó dúdú aborigines ló ní ibẹ̀ ní New Zealand Maoris ló ní ibẹ̀ wọ́n pa ìpakúpa sí wọn lára àwọn òyìnbó àwọn Europeans wọ́n pè bìkan ní Tasmania wọ́n dẹ̀ lọ fi poison síbi táwọn yẹn ti ń mu omi nínú odò nínú kànga wọ́n dẹ̀ pa àwọn èèyàn wọ́n pa close to 300,000 ni wọ́n wipe out láti gba ilẹ̀ wọ́n wá pa àwọn èèyàn débi pé wọn ò ní èèyàn gan láti gba ilẹ̀ láti gbé bẹ̀ débi pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe decree ní Australia England ní Scotland nígbà yẹn around those was around 1800 1700 pé gbogbo ẹ̀yin tẹ́ bá tẹ̀yìn ẹlẹ́wọ̀n o tẹ́ pé ní ju 3-4 years lọ ẹ ṣí ẹ̀wọ̀n ọbẹ̀ káwọn èèyàn wá máa gbé ibẹ̀ ká máa bọ̀ on some special one for condition so that àwọn èèyàn ò lè máa gbé ibẹ̀ it was as nǹkan terrible jù bẹ́ẹ̀ lọ torí wọ́n ti pa àwọn èèyàn débi pé wọn ò ní ẹni tó fẹ́ gbé bẹ̀ that was how they took over these lands from these people ẹlòmíì lè wá mọ ọjọ́ pé kí ni ń wí gan-an ṣebí ilẹ̀ Yorùbá ni kò sí ìgbẹ́kẹ̀ tó lè kó torí tẹ́ ẹ bá wí fẹ́ lómi ìbẹ́ni kó ti kàn ewé elépo ó ti kíbọ́ tí ni kò lè gbọ́n kankan tá à ń wí
ìwà fi ọ̀rọ̀ Áfíríkà yìí fi ṣe sample ṣé ẹ rí ibi tó ń pè ní Áfíríkà especially North Africa gbogbo ibi tẹ́ ẹ̀ wò ní Arab world yẹn ní North Africa countries bíi Morocco, Libya, Tunisia, Sudan, Egypt, Mauritania èèyàn àwọn Arab kan ló níbẹ̀ o èèyàn dúdú ló níbẹ̀ o mo dẹ̀ sọ fún yín pé Arab expansion sí Africa ó bẹ̀rẹ̀ ní around 7th AD ní bíi 636 ṣẹ́gun millennium ní mi according to Gregorian calendar so 7th AD ní àwọn Arab náà bẹ̀rẹ̀ sí kó nǹkan ogun pé àwọn fẹ́ wá gba Africa ṣé ẹ rí ní táwọn Arab plan ni pé wọ́n fẹ́ take over Africa ṣé ẹ rí gbogbo ilẹ̀ yẹn dúdú yẹn wọ́n fẹ́ lé wa kúrò bẹ́ẹ̀ ni ẹ wá wọ bí North Africa ṣe rí bó ṣe tó kí wọ́n dẹ̀ pa gbogbo èèyàn dúdú ń bẹ̀ pátá láti gba ilẹ̀ yẹn ṣé ẹ lè ẹ́bà rò ní ìsìn ọmọ tó bá bí ní ìsìn tí ò bá mọ ìtàn tí ò mọ history ẹ̀ ṣé ẹ lè ẹ́bà rò rí pé àwọn èèyàn dúdú tó dúdú bíi tiwa ṣé wọ́n gbé eré àbẹ̀yẹn rí ìfẹ́ àtijọ́ tó pa èèyàn dúdú rẹ́ tán àwọn tó tún ní ẹ̀wà àwọ̀ funfun bíi tiwọn wọ́n tún pa wọ́n rẹ́ wọ́n pẹ̀lú àwọn pa àwọn yẹn ní àwọn barbers torí ẹ̀ ní tẹ́ bá lọ Algeria tẹ́ lọ Tunisia tẹ́ lọ Morocco tẹ́ lọ Mauritania àwọn Arabs òun ni wọ́n tún rúlu àwọn barbers in fact wọ́n tún subjugate àwọn lára funfun ní tiwọn torí ẹ̀ láti mọ̀ pé kò sí tó jẹ́ pan Islamism ìyọ́mọ ìyá gbogbo an Islam kò sí tó jẹ́ bẹ́ẹ̀ o ẹ lè jẹ́ Muslims káwọn kan dẹ̀ tún máa lo ẹ̀yà kán máa fi subjugate yín so that's why tẹ́ bá lọ Morocco tẹ́ lọ Tunisia there is a war ongoing there in fact there was a civil war in Algeria táwọn barbers tí wọ́n ń jà padà pa ẹ̀yin Arab kọ́ lẹ́ni lẹ́yìn àwọn bàbá wa ti wà bí for thousands of years ẹ̀rẹ̀ wà fẹ́ sọ wá dẹrú ẹ mọ̀ jẹ́ ń tàn yín torí ẹ̀ lẹ́ẹ̀tì rí pé western world wọ́n support Arab reason ni pé ìwà kan náà ni wọ́n jọ ní plan kan náà ni wọ́n jọ ní láti gba ilẹ̀ onílẹ̀ ṣé ẹni tó máa ń pè nǹkan ní international order global way of doing things reason ni pé intel mean ni pé it is based on the destruction of other people òun ni wọ́n fi ṣe àwọn pé nísìn ẹnìkan arm robber ẹnìkan fi ìbọn ó fi ń jalè ẹnìkan fi gùmọ̀ ó fi ń jalè ó lè ní mẹ́rin àwọn méjèèjì náà ẹ̀yà Yorùbá wo ni ó ní gold tá a ti kó pamọ́ àní tó náà ti bá tiwa jẹ́ ẹ lọ wo gbogbo àwọn orílẹ̀ so ẹ mọ̀ bẹ́ẹ̀ ni pé àkàngbáyà láyé ni torí ẹ̀ because we don't appreciate the value of land we don't understand land ẹ jẹ́ wá padà sí Nàìjíríà ẹ rí i pé Fúlàní ní gbogbo Africa pátá gbogbo West Africa they are always fighting against indigenous people for one basic factor anything Fúlàní ò ní interest nínú obìnrin yín kò ní interest nínú ọkùnrin yín kò ní interest ní anything tí Fúlàní bá ń dá wàhálà lẹ́bi kan ẹ lọ bí wọ́n lè rè pé kí ló fa ìjà land ilẹ̀ ní o for the past 300-400 years bẹ́ẹ̀ gbà wọ́n lálejò ìjọ kan ni wọ́n dìde pé ilẹ̀ àwọn fẹ́ gbà lọ́wọ́ yín kèdè ẹ̀ ṣe ilẹ̀ Yorùbá nìkan náà ti ṣe tẹ̀ bá dọ̀dọ̀ àwọn ìgbìrà they are causing the same problem ọ̀dọ̀ àwọn Igbo they are causing the same problem tẹ̀ bá lọ̀dọ̀ àwọn Dogons ní Mali they are causing the same problem Bambara they are causing the same problem ní Togo they are causing ní Kotokoli ní Togo they are causing the same problem Atapami they are causing the same problem tẹ̀ lọ Ghana Northern Ghana they are causing the same problem Liberia they are causing the same problem Central African Republic they are causing the same problem Sudan they are causing the same problem tẹ́ẹ̀fìdé Ethiopia Eritrea they are causing the same problem Democratic Congo they are causing the same problem Cameroon they are causing the same problem ìpakúpa ni wọ́n dẹ̀ ń pa àwọn tó ní ibẹ̀ they will take over the land wọ́n dẹ̀ máa expand population àwọn Fúlàní ní other West African countries kò ju bí 6 to 7 million lọ population Fúlàní ilẹ̀ yìí ní ilẹ̀ Nàìjíríà tí wọ́n ti pa àwọn èèyàn rẹ̀ it's not 15 million torí mo sọ nǹkan kan fún yín pé tí wọ́n ti pa àwọn èèyàn rẹ̀ you will be able to expand ṣe rí ayé ìdí ẹ̀kú òkè kẹ́ ẹ máa sọ ìbò woman there is no woman right
tẹ́ ẹ bá jẹ́ wọ́n bá ti ń jẹ́ wọ́n bá ti ń jẹ́ for fun. Tẹ́rí ẹgbẹ́ fẹ́ bá ti èèyàn jẹ́ èèyàn á múra èèyàn á ṣiṣẹ́ tiẹ̀ mọ́ iṣẹ́ ni. Ẹ máa múra ẹ máa fún ṣòkòtò yín tó máa lé. You don't any care. Ní tẹ́ ẹ bá ń sọ lẹ máa sọ. Ní tẹ́ ẹ bá ń fẹ́ lẹ máa fẹ́. Jọ́kẹ́ mò ń sọ̀rọ̀ wùdìdì nìkan bá mi. Ẹ̀wọ́ ìbá ọ̀dà fún ní kúlọ̀ kan ọ̀dà. Ẹ̀yin ẹ̀yà yòókù ẹ̀ bá lọ museum kò sí tó kàn mí. Ká máa fi ká máa san $5 $10 ká máa fi wòyìn bí ọ̀bọ̀nù museum kò sí tó kàn mí. Tí Yorùbá ò bá ṣáà ti parun that is what concern me. Torí tó kálukú ò bá tètè sọ orí ara ẹ̀ ibi tá à ń lọ nìyẹn o. Káni pé àwọn Fúlàní gbé ṣe rí àwọn pípù yìí wọ́n ní audacity. Wọ́n wá gbé rúgà wọ́n gbé wá ẹ̀jẹ̀ tẹ́nibọ̀dì ò bá ti surrender ilẹ̀ rẹ̀ tí ò bá ti surrender ilẹ̀ rẹ̀ fáwọn àwọn ọmọ pa àwọn èèyàn lọ ni o. Ṣé ẹni báyìí tí wá ti tí ò bá ti ta ẹ tún ara àwọn èèyàn Buhari ló fà á rúgà yẹn kò yẹ ká gbà á pé ká sọ bẹ́ẹ̀ kò bá humanity mu. Pọ́ṣẹ̀ tó yẹ kó o béèrè ni pé kí ló dé kí ni wọ́n rò tán fi ní audacity yẹn ṣé o ti lọ ka ìtàn wọn. Ibi tó máa ti ń make irú request yẹn kí ni mo ń gbẹ̀yìn ẹ̀ ikú ni o. Russia tẹ̀ ń wò yẹn bó ṣe create Russia nìyẹn o. Gbogbo southern Russia, Crimea, southern Ukraine táwọn Russian speakers wà gbogbo southern border Russia yẹn gbogbo Caucasus did not belong to Russia. Russia pa àwọn èèyàn run. Wọ́n ń pe ẹ̀yà kan ní Circassian. It was a very peaceful, prosperous country. Don't exist for close to 800 years. Russia dẹ̀ parun, wọ́n dẹ̀ sọbẹ̀ di Russian area. The same thing ṣẹlẹ̀ ní Crimea. Crimea 400, 300 years ago never belonged to Russia. Crimea was our Crimean Tatars, who are descendants of the Mongols and the Turks. Lóní Crimea. Ẹ̀yà tó ní Crimea nìyẹn. Wọ́n dẹ̀ kó ogun wọn bẹ̀. Wọ́n dẹ̀ pa wọ́n run. Àwọn obìnrin wọn wọ́n sọ wọ́n dáyà àwọn ọkùnrin bẹ̀ wọ́n pa wọ́n. Àwọn ọmọ kéékèèké bẹ̀ wọ́n castrate wọn. Àwọn obìnrin bẹ̀ wọ́n gbà á. Wọ́n dẹ̀ sọ ilẹ̀ yẹn. Wọ́n dẹ̀ káwọn Russians síbẹ̀. And Crimea within 200 years, Crimea became Russian 99% Russia. Nísìnyí, kí ni excuse tí Putin fi lọ annex Crimea onílẹ̀ Russia ni? Ṣé fún pé ìṣẹ̀lẹ̀ Russia ni? Àwọn tó parun dà káwọn bá gbé lọ kóòtù. Ṣé ẹni tó bá wà láyé nígbèyàn lọ kóòtù? Wọ́n ti ṣe tí wọ́n mọ́ṣẹ́. Torí ẹ̀ ní gbogbo àwọn middle belt yẹn kọ́nà mọ́jọ di missing belt láìpẹ́. Ọlọ́run dáríjì mí o. Kọ́nà mọ́jọ kí middle belt kọ́nà mọ́jọ di missing belt. Àdá àdúrà tí mo gbà fún wọn nìyẹn. Sẹ́ni tí wọ́n fi lọ sí tí wọ́n ra mọ́ṣẹ́ wọ́n sọra wọn di prayer warrior. Lójú ikú lójú ìbọn wọ́n wá sọ wọ́n di súyà. Náà ń gé wọn wẹ́wẹ́. Nígbà tí ẹ̀rẹ́ pọ̀ mọ́. So torí ẹ̀ tẹ́ bá wo gbogbo yẹn ó kàn ń ọ̀rọ̀ tó ń bíyàn nínú ni tó ń pààyàn lẹ́kún. Ẹ̀dẹ̀ mọ̀ the land is power. Once you lose your land you cannot exist. So ẹ wo lẹ̀ tí Crimea ẹ wo lẹ̀ bẹ̀rẹ̀ tán gbà tí àwọn bàbá during Empress Catherine náà ti gba Crimea náà ti gbà fún Russia. Now that particular place nìkan ni Russia ti ní access fún naval power wọn láti di super power. So they will be able to have warm water all year round to go to Europe, North Africa and Asia. Ibẹ̀ tún wá ní as one of the biggest deposits of natural gas in the world in Europe. As one of the biggest deposits of natural gas in Europe. When you take away that land, tí táwọn Russians ò bá pa àwọn èèyàn láti gbalẹ̀ onílẹ̀, wọn ò lè ní claim tí Russia ò bá ti bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi ò sọ pé nǹkan ṣe ráìtó. So tẹ́ bá dé táwọn Fúlàní ṣe àtọ́kọ̀ tí wọ́n ń gbalẹ̀ onílẹ̀ tọ́lá àfi dandan káwọn kì í dàbọ̀ náà òkun. Àwọn ọmọ da Nàìjíríà rú ni. Ṣé rí àwọn pípì ìdẹ́gbọ̀n wọ́n da Nàìjíríà rú. Wọ́n dẹ̀ tún sọ pé àwọn làwọn jẹ́ president. Wọ́n dẹ̀ tún sọ pé àwọn ni àwọn tún wà born to rule. Wọ́n dẹ̀ tún máa pariwo one Nigeria. That is how these people, the audacity. Ṣé Yorùbá lè máa da Nàìjíríà rú? Káwọn lọ Sókótó ká máa fipá báyàwó wọn sùn mẹ́ta méjì. Ṣé a lè máa lọ bẹ́ẹ̀nù bọ̀nú? Ká máa kórèpì fún ìyàwó wọn bẹ̀. Ká tún wá bọ́ọ̀tà ní 2020 yes. Àwọn làwọn máa jẹ president, àwọn làwọn rúlu yín.
káwọn ní tẹ́ ẹ̀ bá fẹ́ ká máa fi bá bọ́ ọmọ yín lò pọ̀ mọ́ o ẹ filẹ̀ yín lẹ̀. Can we do that? Can we do that? We cannot. We cannot do that. Ìjọba Sunday Igboho dìde pé ẹ mọ́ pa àwọn èèyàn mímọ́. Àwọn Sẹ́ríkì Fúlàní tó ń ṣe agbódò ìgbàfólè bó ṣe ìyàwó rẹ̀ ń bá fat ó ń ṣe tó wù káàkiri ni o kò dẹ̀ sẹ́ni tó mu sí. Àwa tá a nígbà intẹ́ ìṣe ò dáa ẹ mọ́ pa àwọn èèyàn wa mọ́. Àwọn ọmọ tiwa ní bẹ́lẹ́wọ̀n ọmọ tiwa náà ni wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tó fi ń gbédè o. Ẹ wá jókòó tẹ́tẹ́rẹ́ ẹ ń sọ PDP APC. Ẹ ṣe nírònú náà. Ẹ ṣe nírònú. Yorùbá ò ṣe ronú náà. Pé ká ro bìdìbíkà gold. Ṣé tiwọn ò ní bàjẹ́ sáàdé dàbí middle belt níjọ́ kan? Ṣé ní middle belt wọ́n ti bá ti middle belt jẹ́? Nàìjíríà ní population close to 200 million. More than 5 million population wa is in IDP camp. 5 to 10 million. That means 5% of the Nigerian population are refugees in a particular ethnic bloc that are minorities. Minorities in a strategic buffer zone, which is in the middle belt. Wọ́n dẹ̀ lé wọn kúrò nílé wọn. Àwọn pípọ̀ yóò ní wọn ò lè bí wọn dá. Ṣé ní gbogbo bí tó lé wọn lọ yẹn máa di ìlú? Gbogbo àwọn refugee center sí wọn yẹn, ibẹ̀ ni wọ́n ti build ìlú. Àwọn Fúlàní ó dẹ̀ take over ìlú yẹn pátápátá. That was how they took over many places, created emirates in southern Kaduna. That was how they took over Jos North. That was how they took over southern Bauchi, southern Gobe. Gbogbo bẹ̀yẹn ti lọ, they've taken it over. Same thing with southern Kebbi. Same thing with northern Nasarawa. Same thing in many places in Niger. No go because they have been able to understand pé ilẹ̀ yẹn ni o. Pé kì í ṣe pé tó ti ń gbé ilẹ̀ tó ti ń gbé ibì kan fún 1,000 years 2,000 years lónìí ilẹ̀. Ẹni pé they tell you that the land belongs to the Federal Republic of Nigeria. Ẹ tí wọ́n pè tẹ́lẹ̀ bí wọ́n lè pè tọ́lọ́mọ àwọn dáná Federal Republic of Nigeria sílẹ̀. Torí ẹ̀ níbi kíbi tí wọ́n ti sọ fún ẹ pé you are not part of Nigeria. Wọ́n á máa tọ̀ sára ni. Wọ́n mọ̀ pé without they talking about Nigerian identity, they cannot claim your land. They cannot claim your land. Ẹ̀rọ nípa àwọn olórí burúkú tó ń pè àwọn leaders from the south. I don't want to mention name. In 1976, Oshimoshe Land Use Act. They took over our land and gave it to state governments. And these state governments, under the state governors, under the military government, Fulani lè wá máa rúùlù wọn yín lọ́yọ̀ states. Tẹ́lẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ ṣe sí.